Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Groups under the platform of Assembly of All Yoruba Groups worldwide have set aside June 12 as the day of referendum for the Yoruba on the self-determination agenda. This resolution and others were reached at the meeting held at the Western Hall, Oyo State Secretariat Complex, Ibadan, with the theme, The Paramountcy of Yoruba Unity in Tackling the Insecurity Menace in Yoruba Land. In a communique read by the founder of Yoruba Koyag Movement, Otunba Deji Osibogun, after the meeting, the group said that Yoruba self-determination was non-negotiable. The groups, which urged the Yoruba, especially the elites, to return to protect their land, also tasked every House of Assembly in the Southwest to pass a resolution on the state of insecurity in Yoruba land and urged members representing Yoruba constituencies in the Senate and House of Representatives to move a motion on insecurity in Yoruba land within the next 90 days, precisely June 25th. It also urged Yoruba groups to organize relief materials for victims ravaged by insecurity. All the Yoruba groups were charged to make the unity of purpose a guiding principle, while Yoruba Central Coordinating Council has been proposed. In a remark, Professor Banji Akintoye, represented by the Administrative Secretary of Ilana Odua, Dr. Tunde Hamzat, stressed that the call for Yoruba self-determination should not be misconstrued as secession. Akintoye said the Yoruba nation will be achieved in a peaceful manner through the building of consensus and mobilization of the people. Also speaking, Ambassador Yemi Farambi stressed that the Yoruba should be ready to defend themselves against threats to their lives. He charged all Yoruba individuals and groups to bring to bear their intellects, assets, and knowledge for the cause of the Yoruba nation. In the same vein, human rights activist Femi Falana, who made a phone call into the event, harped on the need for restructuring of the country. Àsìkò kó lè da ilẹ̀ ọmọ Oòduà. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ohun tí a gbọ́ nínú ìpàdé ilé ni a rí pé ẹnu ọmọ Yorùbá ti kò. Bàbá ni ó ń kó bọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, dádì mi, kí ni reason tẹ́ fi sọ pé ó ń kó bọ̀? Ṣé wẹ́ pé ẹ̀yin náà dẹ sọ ẹni àrìnpọ̀ ọmọ ìjò ló ń jẹ́ pé ọtí bẹ̀rẹ̀ sí ń rìnpọ̀ ń sẹ̀yìn àti Afẹ́nifẹ́re tí ń bá OPC sọ̀rọ̀, OPC tí ń bá Yorùbá Council of Elders sọ̀rọ̀, Yorùbá Council of Elders tí ń bá Renewal sọ̀rọ̀, Àgbẹ̀kọ̀yà ọ̀tún Àgbẹ̀kọ̀yà òsì gbogbo wọn ti dẹ ọkàn, OPC náà gbogbo wọn ti bára wọn sọ̀rọ̀. So láìpẹ́ ọjọ́ ẹ lè máa sọ unity but togetherness yẹn àmà kọ́kọ́ get togetherness yẹn àpapọ̀ ló máa kọ́kọ́ ló lè mú ìṣọ̀kan wá, ṣe àpapọ̀ ló lè mú ìṣọ̀kan wá, ìṣọ̀kan yẹn á wá tí àpapọ̀ bá ti wà but ìṣọ̀kan ò lè sí tí ò bá sí àpapọ̀. So ìyẹn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣe ń sẹ̀yìn ká máa tó díẹ̀ èdè tí ò bá yé wa ká pè ra wa ká bára wa sọ̀rọ̀, èyí tá bá fẹ́ là ó yé rẹ̀ bọ̀ tí wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀ wọn ń ṣe gbogbo yẹn àrùn ilẹ̀ Yorùbá ni àdẹ̀ tí lóògùn ẹ̀ òótọ́. Ẹ ṣe dádì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá ń lọ pé ẹnu wa ti ń kò bọ̀ díẹ̀díẹ̀ ní ìsìn ìtajà tí ń bára wa ṣe, bóyá ní nǹkan bí oṣù kan sígbà táwa àbóṣù mẹ́ta sígbà táwa, kí ni kó jẹ́ àfojúsùn gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ lórí ètò ààbò? Kí ni kó jẹ́ àfojúsùn gbogbo ọmọ Oòduà pàápàá jùlọ lórí ètò ààbò? Àfojúsùn báwo? Lórí ọ̀rọ̀ gbígba òmìnira wa. Because mo fẹ́ kẹ́ làákúnyẹ àfojúsùn kí ni nǹkan tí ọmọ Yorùbá fẹ́? Òmìnira ni. Òmìnira yẹn kí ni àlàyé ẹ̀? láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. láti kọ́kọ́ là kó yé. ok
ìyà kan jẹ wá lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni. a fẹ́ kọ̀yà yẹn a fẹ́ kó yé àwọn tó ń fi ìyàwó yẹn jẹ wá pé ìyà yóò dáadé a lè máa bá lọ báyìí. tí wọ́n bá fẹ́ mú ọwọ́ ìyà yẹn kúrò àwa máa láti bọ́ṣọ ìyà kúrò àti bọ́ṣọ ìyà òun ni a ti bẹ̀rẹ̀ sí í ṣe nítorí ní 2017 ta ṣe rádì ta sẹ pé a fẹ́ restructuring ní Adamasingba láti gbà sí ọdún 4 téèyàn bá dẹ̀ bá ìyàwó gbé téèyàn fún lóúnjẹ téèyàn wọṣọ fún tó bá lọ bí ọdún kìíní ọdún kejì tó bá máa fi dọ́dún kẹta ọdún kẹrin ó lè sọ pé òun lọ. ó ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn sẹ́yìn torí ọkọ tí ò tọ́jú ìyàwó tí ò tọ́jú ọmọ tó bá délé tó bá bá dé òfo kò lè bẹ́ẹ̀ nìkan. ṣùgbọ́n àlàyé tó wà níbẹ̀ gangan ni pé Yorùbá ò lọ́bì kankan ilé wa láwa yìí a lè lọ́bì kankan wọ́n gbé Nàìjíríà wá bá wa nílẹ̀ nǹkan tí ó dẹ̀ tẹ́ wa lọ́rùn tó ní ní wa lára ní Nàìjíríà máa fún wa àwa dẹ̀ máa béèrè yẹn lọ́wọ́ Nàìjíríà báyìí bá ti fún wa ní kíní yìí ó ṣeé ṣe kí ìyàwó yìí ó kúrò nílé yín torí àwa là ń bímọ fún yín àwa là ń gbóúnjẹ fún yín káríwò àwa là ń mú oúnjẹ fún yín àwa là ń tọ́jú yín ṣùgbọ́n èèyàn ò tọ́jú wa owó tá a bá ti pa ẹ̀yin náà lẹ́ẹ̀kún èyí tó bá kù lẹ́ máa gbélé wa lọ́wọ́ a sọ pé kọ́ má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó tó gẹ́ tó bá ṣe títí yàyà dópin jọ̀kan ó dà pé yàyà ti ń lọ sópin báyìí. àlàyé tó dẹ̀ wá ń bẹ̀ ni pé kẹ́ni kankan má ṣe agídí kankan kí ẹ̀yà kankan má ṣe agídí torí agídí ò bímọ rẹ o agídí ò bímọ kò sẹ́ni kan tó sẹ́ pé òun fẹ́ jẹgun sẹ́yìn torí tẹ́ bá bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ ẹ máa sọ̀rọ̀ láti parí ẹ̀ náà so àwa bá ṣe wà yìí sẹ́yìn ìta ẹ̀tọ́ wa ní gbogbo àwọn ọmọ kéékèèké tó wà kàmí ṣe pé ìyà ò ní jẹ wọ́n lọ́jọ́ ọ̀la ó kàn. ẹ ṣé sà kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn ọ̀dọ́ pátápátá nílẹ̀ Oòduà? ìkíni ni pé kọ́kọ́ mọ ilẹ̀ bàbá wọn kọ́ mọ ibi tó ti wá wọ́n dẹ̀ rẹ́dì láti ṣiṣẹ́ fúnlẹ̀ bàbá wọn èyí tó jẹ́ pé àwọn ọmọ wa fẹ́ máa lọ skul mọ́ yẹn ẹ jẹ́ àwáṣẹ́ ọwọ́ fún wọn tó bá ríṣẹ́ ọwọ́ tó but gbogbo ẹ̀ náà torí a fẹ́ràn ara wa ó ní gbogbo ìyà tó fi ń jẹ wáyé a fẹ́ràn alẹ́ olúkálùkù ṣe kárí mi gbogbo wa ló fẹ́ jọ̀gá ọ̀sẹ̀ tó fẹ́ ṣe ọmọṣẹ́. ẹ ṣé bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo àgbáyé tí wọ́n ń wò wá. Dèjì Ọ̀ṣínbàjò President Yorùbá Choir Leadership and Training Foundation. ẹ ṣé sà á tún máa kàn sí.